Africa Content TV. Wọ́n lè kú bàbá ìmọ̀mọ́ àgbà kó máa sọ. Wọ́n lè kú bàbá wa ìmọ̀mọ́ àgbà tó kó máa sọ. Tọ́mọ̀ hàn láfíà, 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 tọ́mọ̀ hàn láfíà. Wọ́n lè kú ìmọ̀mọ́ òkú máa sọ. Wọ́n lè kú jíjà, wọ́n lè kú jíjà. Wọ́n lè kú jíjà náà gómìnà náà sórí. Bàbá àwọn máa gbà lóko máa sọ ẹ má lọ ẹ̀yin ẹwà àwọn ilé lọ́nà ẹ dùkú báyìí lẹ́gbẹ̀ẹ́ mọ́ kàwé nìkan náà ẹ dùkú. Bàyẹ̀kú Sheikh Jamal Adam Abdallah Al-Ilori Bàyẹ̀kú Sheikh Jamal Bàyẹ̀kú Alifa Bàyẹ̀kú Dara Amana Funẹ Bàyẹ̀kú Dara Amana Bàyẹ̀kú Alifa Olùkíjìbá Bàyẹ̀kú Olùkíjìbá Gaishe ka mai girma na amana funne. Gaishe ka mai girma. Gaishe ka mai girma. Gaishe ka mai girma. Ubangari ya gaishe ka mai girma. Ubangari ya gaishe ka mai girma. Ubangari ya gaishe ka mai girma. Gama ana lafiya mai girma. Ya gaishe ka da kyau. Ubangari ya gaishe ka da kyau. Gaishe ka mai girma. Ubangari ya gaishe ka da kyau. Gaishe ka shugaban nufe. Walaku umul mu'minina alaja kafilat kaula walaku da walaku umul mu'minina alaja kafilat kaula kafilat sabla to alaja kafilat modi alaja kafilat kaula umul mu'minina oyosti wọ́n lè wáyé kàfílẹ̀ káwọ́lá wọ́n ṣe dáadáa lẹ́wà wọ́n lè fún rẹ̀ sí ọ̀yà bá ń fún alága níbẹ̀ àyè àwọn obìnrin kú sí àkọ́wà lẹ́bẹ̀ mọ́gà yìí àyè wọn fún alága ẹ̀yìn tẹ́ dọ́kítọ̀ ẹ̀lí dúrà yìí ẹ lọ́wọ́ àbìjì bó sì ọ̀yà kù ẹ̀yìn tẹ́ dúrà ẹ̀lí dúró. Ayẹ̀kú bá ló ayẹ̀kú máa lọ jọ zàrú ayẹ̀kú máa lọ jọ zàrú ayẹ̀kú máa lọ jọ zàrú. Bàbá, this is not your seat. Everybody, this is the guy who wọ́n bí máa gbàdé o. Ayẹ̀kú máa lọ jọ zàrú. Ayẹ̀kú wàzírí sàárẹ̀. Ayẹ̀kú wàzírí sàárẹ̀. Ayẹ̀kú alùpàá lánàá mọ̀. Ayẹ̀kú alùpàá lánàá mọ̀. Àwọn ẹlẹ́kọ́ múgàjì ilé fúlàní ìyàyà ń balógun ní o balógun fúlàní balógun alánàmú balógun ajíkòbí gbogbo àwọn olóyìn ká máa lọ sẹ́yìn báyìí ká máa lọ jòkó orí ààyè ọlẹ́kùn wọ́n ti ọlẹ́kùn ọbalẹ́kùn balógun alánàmú. Ṣàṣẹ́kẹ́ pọfẹ́sọ̀ mi yẹ kí alánàmú. Ubangari ya gaishe ka da kan professor mai yake alada. Bada kwale. Mai gari ya gaishe ku da kan professor mai yake alada. Gara da. Gaishe ka professor mai yake alada. Mai gari ya gaishe ku da kan professor mai yake alada. Wale ku balógun ajíkòbí. Wọ́n lè balógun alánàmú, wọ́n lè balógun ajíkòbí, wọ́n lè bọ́ọ̀lù ẹ̀jì yìí sá ọ̀rẹ́, wọ́n lè kú sáàmù ọ̀nà wa àbí ara Ìlọrin West. Mọ́mú Kwara South tọ̀, ó lè mọ́mú Kwara South ìgbó. Láyà ní ìtẹ̀lẹ̀ ní sùn. Bàbá wa Àdíkò, wọ́n àdí sàrẹ̀ àwọn òkúlẹ̀ àlè. Àmọ́ wọ́n ní olùrànlọ́wọ́ wọ́n tẹ̀lé àdùnkárí òkèyí wọ́n tẹ̀lé dáwọ́ bàbá. Gaishe ka Badiko. Nígbà tí kò bá di ìwé fún náà. Bàbá wa Wàsírí Rèsé. Gaishe ka Waziri Rèsé. Jagun wọ́n lu gbogbo gbàjà Wàsírí Rèsé ọba ló fún ilé ìyàwó bàbá ló fún ní Wàsírí Rèsé. Jagun wọ́n lu ti gbàjà. Arógundádé ti lé Èkó. Bàbá ọba Tọ̀fà. Bàbá ọba Tọ̀fà. Àkànní. Àkáǹtì tó wà lẹ́yìn.
Buhaya. Àgbẹ̀rẹ̀ sí wo èwù fún bàbá wa ìwọ̀n wa gbà fún gbogbo Ìlọrin ẹgbẹ́ aláwọ̀ fún ó ní àkáǹtì tó ó kọ̀ sí ọ̀gọ́rọ̀ sínú àbúráyé fún ìgbà láwọn àgbẹ̀ àkáǹtì ọ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀tẹ́lẹ̀ aláǹtì orí ẹ̀kọ́ náà lọ́wọ́ nílẹ̀ nígbà yóò tó rẹ̀ bàbá torí tí wò ní sọ́pọ́tì mọ́ nínú orí ìkan náà wà pààrọ̀ ní ẹ̀rọ àwọn ìdí òní bàbá àti wálẹ̀ á kà àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sílẹ̀ àfọ́gbà. láwà ní ti bẹ̀rẹ̀ fún bàbá wa ìmọ̀mọ́ àgbà owó Ìlọrin. wọ́n lè fún bàbá wa ìmọ̀mọ́ àgbà. àwọn èèyàn ńláńláńlá wọ́n wà ní òkú tí wọ́n wá wítínẹ̀sì wíwé láàrin bàbá wa ìmọ̀mọ́ àgbà gbogbo Ìlọrin. bàbá wa Sheikh Muhammad Bashir Dasuki ìmáàmù Fúlàní. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ami Dr. Alhaji Muritala ẹ káàbọ̀ sílẹ̀ àfọ́gbàṣẹ́ wàhálì mi yàrá. láyé àyíkú bẹ̀rẹ̀ wọ́n ti wọ ẹ̀kú òye fún bàbá ìmọ̀mọ́ àgbà. bàbá wa deputy governor ti Kwara State. gàṣẹ́ ka deputy governor pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbẹ̀ṣẹ́ ka bẹ̀kìrìmọ̀ àti ẹ̀. wàkìlì ngèyí gàṣẹ́ ka wàkìlì ngèyí gàṣẹ́ ka wàkìlì ngèyí. Gashe ka wakilin gari yara otonkuro baba fileta otonkuro tí òun tó ẹni fà á abẹ́lẹ́ tí wọ́n ti fara rẹ lọ gashe ka wakilin gari. ẹni ká bí bàbá kò tó ní ìdè tó ní bá ń bá ní ká bàbá yìí wọn. ẹjùkó bí ẹni ẹjùkó kò tó ní. gashe ka wakilin gari. Gashe ka wakilin gari. Gashe ka wakilin gari. Gashe ka wakilin gari. Bàbá wa deputy governor fún gbogbo Kwara State wà ní Jòkó. Bàbá wa grand cadi fún gbogbo Kwara State ọdún tó sí Sàbìlàtì Sàmàtì wọ́n wà ní Jòkó. Bàbá wa chairman wa ọ̀gá wa nílọrin West. Honorable Ladan chairman Ìlọrin West executive chairman Ìlọrin West wà ní Jòkó. Bàbá wa Zadangeri. Zadangeri. Bàbá wa Ìjìnà Sáà Bẹ́gọ́rẹ̀. Bàbá wa Kábíyèsí onímọ̀súdọ̀ ti mọ̀súdọ̀ wọ́n wá jókòó. Bàbá wa Kábíyèsí gbàmọ́ ìjìnà ọjà wọ́n wá jókòó. Mẹ̀gírímọ̀ Kùlíàngeri wọ́n wá jókòó. Bàbá wa Mẹ̀gírímọ̀ Sírò Mangeri. Mẹ̀gírímọ̀ Sírò Mangeri wọ́n wá jókòó. Gashe ka Sírò Mangeri. Da amana. Gashe ka da amana gari. Olórí ẹgbẹ́. Gashe ka da amana funde. Gashe ka da amana funde. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Yàrá. Kábíyèsí ọba Afẹ́. Kábíyèsí ọba Agbẹ́kú. Kábíyèsí ọba Agbẹ́kú. Wọ́n lè kú kábíyèsí ọba Agbẹ́kú. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n lè kú Hájì Hakafi láti Káwúdà. Yàrá gàba. Láwa ní ti bẹ̀rẹ̀ báyìí. Hakali. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kò sí ní insha Allah àti lo 10 minutes nínú 30 minutes abẹ́lú. Insha Allah. Pẹ̀lú olórí ẹgbẹ́ ní kíní yìí náà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. 20 minutes. Abi mufti nìyẹn. Yàrá ẹ káàbọ̀ sílé àfàgbàṣe wàhálì mi. Gbogbo àwa tí a tẹ̀lé bàbá wa ìmọ̀wá àgbà wa ẹ̀mọ́ òwúra torí àwa ẹrú ọba onílọ́jà tiwa. Hakali. Àbùkọ̀rọ̀ gbà. Bẹ́ẹ̀ ni àfa àdéhùn láàrin àwọn bàbá náà ni bàbá àfa. Bẹ́ẹ̀ni, Hakali. Bàbá Mufti ní Kànẹ́lì dé ìgbà. Tatuwa. Bẹ́ẹ̀ni, Ripu. Wọ́n máa tún sí. Àyíwá ti ní kúṣ mú wa àdìgbà. Yàrá an bẹ se ka sigi bolo wala ko Hájì Hakafi la Káwúdà pẹ̀lẹ́pẹ̀lẹ́.
Àyè mo fẹ́ lò sí. Wala Àyè mo jọba fẹ́ lò sí. wala ku professor Saja Salla. Anga shaka pro anga shake professor. Kada kada. Wala ku umma ko ko ruwa yo nyanya kata. Aje aka bila kaula ta go baba lo maka. Kada kada. Yara gaba. Ami be girma shi o magari. Kada kada. Anga shaka be girma shi o magari. Láwà ní ti bẹ̀rẹ̀. Kí ẹ tún wọnú láwà ní àwọn méjì kan fẹ́ ká àkọ́kọ́ gbà ká tó bẹ̀rẹ̀ láwà ní àti gbà á. Bàbá wa mi kí wọ́n ṣírò mọ̀ bí lọ́rẹ́ fún wa 250,000 naira. Bàbá wa dá àmọ́ ẹ̀ wọ́n fún wa 250,000 naira. Owó tí wọ́n ní mọ̀ wọ́n láti tẹ́lẹ̀ oòrùn àti gbà á. Bàbá wa ṣírò mọ̀ 250. Bàbá wa dá àmọ́ ẹ̀ 250,000. Àwọn pé mílíọ̀nù bọ̀. Tí wọ́n là á mọ́ wá mọ́tò bá tẹ́lẹ̀ oòrùn. Láwà ní ti bẹ̀rẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ ọmọ pẹ̀lú ilé ilé yẹn ti borí rí ọjọ́ kan pàdé tẹ́lẹ̀ ilé náà máa kalẹ́kalẹ́ nù gbèsè ayé yẹn àmọ́ ní májẹ̀mú kí ni májẹ̀mú náà iná àlàníyàn tẹ́yà bá gbé wọlé àfàgbà ṣé wàá lé yàrá àmì ìmọ̀mú ọkọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Dr. Muri. Ọmọ ẹgbẹ́ bá ti máa gbà ṣe. Adéyẹn ti yanjú gbogbo nǹkan. Káàṣì kò ti dà. Mẹ̀dúmọ́ tí o wà àti àmàlà ti lọ́rí 500 tí wọ́n tóbi tó kalẹ̀ mọ́ lọ. Ọkùnrin yìí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàrá pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàrá gàba. Bàbá wa Sàdùdín Sàlàudín tó ń sojú gómìnà wọn tàwọn náà ti débi. Bàbá Adébíyí gómìnà ní sojú gómìnà àwọn abẹ́sí káwọ́ gómìnà. Bàbá Sàdùdín Sàlàudín wà bí. Bàbá wa ẹsẹ̀ rìlìjọ dámì ìkórè fún wa bí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ agẹsẹ ki aje aka fi da kauna yara. Àjíjẹ́ bẹ̀rẹ̀ sí gba owó láàrin àkókò. Ní àlàyé àti ọkàlẹ̀ kan lájà ní ìlú nígbà. Àdájú ìfúnni máa ń tọ́jú. Bẹ́ẹ̀ni. Àbẹ̀rẹ̀. Sẹ́ẹ̀lì èkó ní lákòókò. Àbíjẹ́ bá ná ní bẹ̀rẹ̀ lọ́wọ́ tí ní àwọn àwàdà àwọn àjìyàn lábẹ́ fún wa. Haka ne. Ka je ka dọ́kítọ̀ Alhaji Murtala. Owó ń dá ọ̀pọ̀ owó gómìnà ni. Gbogbo olùkọ́ tẹ̀lé gómìnà ni. Haka ne. Ẹ̀sẹ̀ ìbí ti mílíọ̀n. Ka je ka sadaunan gari. An ga je ka sadaunan gari. Aje kogba. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. An ga je ki múmúni náà gbogbo ọ̀yọ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n lè fún Professor Saja Salla. Dr. Gali, ẹ̀yẹ́ kí Dr. Gali wọ́n lẹ́yìn rẹ̀ sàn. Wọ́n lè fún Alhaji Táyé Aláyà. Yíyí ẹjẹ́ ìgbẹ́ bá ní òjòkó láàrin ìjọba ń fọ́nmọ́ wa lọ́rẹ́. Barista Majid olórí ẹgbẹ́. Barista Majid olórí ẹgbẹ́ ilé. 100,000. Dáàbàdà lókè òṣèlú wa. Wọ́n sáré sí wọn ní Bẹ́ẹ̀ni. ìmáàmù tó kí òun tẹ́lẹ̀ olórí ìmáàmù. Wọ́n bá sọ̀rọ̀ tó mílíọ̀nù bá dá sílẹ̀ ìkòsí tó ń bẹ̀. Bàbá wa gómìnà wọn ló láàrin ta kókó 2 million naira. Kajaka gómìnà mi askẹ́. Bàbá wa dẹ́kítọ̀ mẹ́fíṣẹ́ gómìnà pé 2 million naira wo láwà ní ta kókó. Kajaka gómìnà mi askẹ́. Wà mú ilé ìfowó ayélujára. Láwà ní ta kókó báyìí.
Lára ní ti kàfé pé wọ́tọ̀ máa ń ní ìdí àkáǹtì lọ wà ń tara yìí o. Ìwé ìlú onílọ́pàá torí pé ọ̀tọ̀ lẹ́nu wà owó ọlọ́jọ́ láti dáríkà. Àkáǹtì máa ń bẹ́ ní ẹ̀yà wa. Ẹ̀sìn mẹ́ta àkáǹtì ọba alákàǹtì ọba o. Múlítà lára yìí náà ni ó gbé wá. Wọ́n àwọn bá gbé ìgbà tó wọ̀ ẹgbẹ́ sanwó sílẹ̀ o. Láwọn ní ti lọ. Bàbá wa sáré ń yèyí. Ọmọ ibi sáré mú 50,000 naira. Bàbá sáré ń yèyí 100,000 naira bí? Sáré ń yèyí 100,000 naira. Zanangiri 100,000 naira. Just go. Bàbá wa ìmọ̀mọ́ àgbà gbogbo ọ̀fà wọ́n jẹ́ ọgbẹ́ bàbá àbáyé lẹ́nu iyọ̀ sàká bàbá àtẹ́lẹ̀ iyọ̀ sàká àtẹ́lẹ̀ iyọ̀ sàká. Bàbá ìmọ̀mọ́ ọ̀fà 200,000 naira. 200,000 naira. Ara láti àti ìgbé dàda wúwo. Àbíkẹ́ nínú ìdíje lápò ìmọ̀. Àbíkẹ́ iyọ̀ sàká. Èyí náà ẹ̀ padà sáwọ̀. Aláàjì Ìsáwọ̀rẹ́, Aláàjì Wà Ìsáwọ̀rẹ́ 100,000 naira. Yan Masani 100,000 naira. Hello Zarun 100,000 naira. Fún bàbá wa ìmọ̀mọ́ àgbà letter of appointment. Yàrá Sheikh Muhammad Bashir Yasuki Mamfulani. In the name of Allah, the most merciful and the most gracious, I salute you. In view of the vegetable welfare in the provision of life in the United States, Hospital, where hands are designed as men in our nation, we decide to recognize this community, the Lord Emirates, the entire Emirates, and my own myself, through me. I'm proud of you for all your formidable achievements, and we express our life. It is therefore our joy and pleasure to appoint you, Sheikh Muhammad Bashir Yasuki Mamfulani, as the 13th Chief Imam of the Lord Emirates Country. Your official providing ceremony which is being performed today, 10th July 2026. In this ancient palace of the Lord Emirates by a tribe behavior of the Lord. Please extend our sincere felicitation and congratulations to your family who are filled by you all this year. Aslam, not necessarily Israeli, but not the rest of the Israel, every time we pass it, They will take you out.
Vai, Mamu. Adi Mori. É bom ça, né? Now I